ayẹlẹ ṣèyí tó ṣe fi okùnrin lè fọmọ ohun abàṣe làóyìn. ṣèyí tó ṣe fi okùnrin lè fọmọ ohun abàṣe làóyìn. ṣèyí tó ṣe fi okùnrin lè fọmọ ohun abàṣe làóyìn. ṣèyí tó ṣe fi okùnrin lè fọmọ. mo tún pápá ńlá àdé sànmọ́rí tèwé tá a gbà. mo tún pápá ńlá àdé sànmọ́rí tèwé tá a gbà o. orin tuntun ti dé tán ọmọ mi ẹgbẹ́ tí ó. orí àgbẹ̀ òjò ìfẹ́ wá tó orí tuntun. tí mú ní àtàdé lè bá o. gbogbo ẹ̀yìn ọ̀sán ọlọ́mọ pé. gbogbo báyìí sí lọ́mọdé pẹ̀ lágbàgbà o. omi tọ́tàrú kò ẹ̀ gbọ́dọ̀ tó kókó o. láti bójì ṣe ń bá ọlọ́ládé òwúrọ̀ là máa wà. àyìnlá òkú òwúrọ̀ là máa wà o. jálẹ̀ oṣù wẹ́tò wọ̀lọ́ ẹ̀ṣá ní o. májà aláàbìsà kọ́yé àtàlàyé gbogbo wa o. láyé ọjọ́ sí bàbá mi lẹ́kùn kọ́kọ́ o. àlàmú ẹ̀dẹ́ adìyẹ kúkúrú àbíwé pípọ́ àbíwé gàgà. tó bá ti ní òwúrọ̀ ẹsẹ̀ mẹ́rin lóbìnrin o. adéyìn ní ká tó bá dọ̀wọ́ ọ̀sán ẹsẹ̀ méjì lóbìnrin ẹ̀ má gbọ́n. tó bá wà dọ̀wọ́ ayé ẹsẹ̀ mẹ́ta lóbìnrin kí ẹ wà ládìí ẹ̀ mú ayé kọ́kọ́ o. adéyìn ní ká àyìnbó ọlọ́ládé mi ẹ̀sìn kò ṣàlàyé fún wa bàbá àmúdá. àkùkọ bàbá mi kí mo sọ̀rọ̀ tó ń fẹsẹ̀ mẹ́rin lọ́jọ́ òṣùwọ̀n kẹwàá gbọ́ o. ìgbà dáadáa yẹ táwọn fọwọ́ bẹ̀rẹ̀ sí àwọn òní kékeré ìtàmà fún ẹlẹ́wọ̀n. ẹkú lẹ́tà yìí náà lákàrà lẹ́ẹ̀rẹ̀ wàhálà kéré ọ̀nà ẹkú ọjọ́ méjì mẹ́ta náà làákìrẹ ni bó bá tún jẹ́ méjì mẹ́ta tá a ríra wa èmi kì í yàn nínú ilé yìí wípé ẹkú dédé àsìkò yìí ẹkú ọjọ́ méjì ẹ sì kú ọjọ́ mẹ́ta ẹkú kó lè dá àti gbogbo wa tá à ń bá kiri a kú òpin ọ̀sẹ̀ àná àtúnkù ọ̀sẹ̀ tuntun tá a wà lónìí lórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá nígbà náà láwa yìí tá a tún ti gbédé lórí ètò yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá nílùú London nìyẹn ní United Kingdom níbẹ̀ náà láwa yìí níbi tí a ti ń dún tó ń dùn tí gbogbo titun ti ń kan sí ẹni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ló tún ti dé sétí ìgbọ́ yín gẹ́gẹ́ bí a ti ṣe látẹ̀yìnwá ẹtí sòní yóò fa láǹtà dání ẹtí sòní yóò tún láti kẹ́ gẹ́gẹ́ bí tàtẹ̀yìnwá bá a ti ṣe èmi kì í wípé ẹ̀kúlé nínú ilé yìí ṣe dáadáa náà lábá yín. ẹ̀bẹ̀ mo ń bẹ̀ lọ́wọ́ ọba tó láyé tọ́ bá ń lówó ká bá wọn lówó tọ́ bá ń kọ́lé ká bá wọn bọ́ àbí wọ́n lé wọn ní gbogbo ẹ̀dá o ọmọ rẹ̀ ní gbogbo bẹ̀rẹ̀ tó òwúrọ̀ láwà o fíkì gbogbo ìrẹ́ àìlẹ́. bẹ́ẹ̀ ni ìgbà òwúrọ̀ láwà yìí kọ́ lóun ọba kó jẹ́ kí gbà alẹ́ wa kó sàn wá ẹ̀mí kì í wípé ẹ̀kọ́ alẹ́ níbi tí ẹ bá wà sì káàárọ̀ níbikíbi tí ẹ bá wà àti ọwọ́jà ètò yìí bó bá ti ń dọ́dọ̀ tí yín níbikíbi tó bá ti ń ba yín ìyẹn nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé mo kì í tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kì í tológun mo kì í tọ̀wọ̀tọ̀rọ̀ mo kì í tàkúrẹ́ tọ̀wọ̀tọ̀ tòǹdó mo kì í tẹ̀gbátẹ̀gbá tìjẹ̀bú tìbàdàn tèkó mo kì í káàkiri gbogbo yúróòpù nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìyẹn níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ̀ ẹ̀ tí ń wò mí ẹni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rẹ́ ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọ́n là lóní pírẹsẹ̀ntà yín náà rẹ́ á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rẹ́ ti pàṣíwájú ń bàbá ajímọ́sọ̀rẹ́ ẹ̀jẹ̀ wà fún gbogbo UK pátápátá èmi
náà ni mò ń kí yín ò wípé ẹ káàbọ̀ sórí ètò tòní níbi tí gbogbo ẹ̀ tí ó ti látàn bọ́gì lónìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mo kí gbogbo yín gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ìyáálé eléyìí mo kí yín ò baálé eléyìí mo kí yín gbogbo ẹ̀yin àgbààgbà ilé báyìí mo kí yín ò níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi mo kí gbogbo ẹ̀yin ìyálájẹ́ bàbá lọ́jà wípé ẹ kú ọrọ̀ ajé ẹ kú iṣẹ́ lónìí ṣàjẹ bùgbàjẹ ṣàjẹ wọ̀gbá lónìí mo kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ṣẹ́yìn náà rí kọ́lẹ̀ ṣe rí kà lágbára Ọlọ́run àní ṣiṣẹ́ gbogbo ẹ̀yin ọmọléèwé pátápátá náà ni mo kí akàyè báyìí náà lẹ́ẹ̀mọ́ka lógun Ọlọ́run ọba gbogbo ẹ̀yin tí ń bẹ ẹnu ilé ti jẹ́ pé ẹnu ilé náà lẹ́yìn tí ń ṣòwò yín gbogbo ẹ̀yin pátápátá náà ni mo kí pé lágbára Ọlọ́run àní gbélé fọrùn rọ́ọ̀bẹ̀ là ní gbélé gbọ́fà lógun Ọlọ́run ọba lórí ètò yẹn tó wá ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun náà ló tún ti dé sétí ìgbọ́yìn tá a mọ́ mú wá lọ́jọ́ ọjọ́ ajé ọjọ́ Monday òun náà ló tún ti dé sórí ètò lónìí òní ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kínní ọdún 2018 adúpẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún jẹ́ kí arọ́jọ́ òní ìbà fọlọ́wọ́ ọba àmì arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ òye kìnìún ẹ̀yà Júdà gbòǹgbòdìlẹ̀ Jésè ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayé àìnípẹ̀kun ọba mi tó ti ń bẹ kí bẹbẹ ọmọ ọbẹ ọba mi tí ó tún mọ bẹ nígbà tí bẹbẹ ò ní bẹ mọ́ ọ̀rọ̀ àwọn ọwọ́ ọba mi ti wọlé ikú palẹ̀ Ọlọ́run títí ń bẹ káyé ó tún mọ wà Ọlọ́run mi ìbà rẹ náà lónìí àfìbà àfògo àfọlá àfìyìn àfìfẹ́lẹ́dùmarè ọba torí pé ó ṣeun táànú ẹ̀ dúró láíláí àwọn ìbálẹ́gbẹ̀rún ahọ́n kò tó láti yin Olódùmarè fún oore rẹ̀ lórí wa lórí ilé lórí ọ̀nà wa lórí ìdáwọ́lé wa lórí iṣẹ́ wa mélòó la ó kà mélòó la ó sọ nínú orí Ọlọ́run ọba àkàkàtà náà ni ilé mi fi mọ́ wá wípé ẹni tó bá mọ núrò òun náà ni ọmọ pẹ́ dá lọ́wọ́ Elédùmarè ọba níbikíbi tẹ́yìn náà bá wà ẹ̀yin náà mọ̀ dúpẹ́ fọ́lọ́hun ẹ ṣàlẹ́ alhamdulillah fún torí pé bá a bá dúpẹ́ orí àná àárín mi gbà ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́rin wọn lẹ́ni tá a fún lọ́mọ tí ò ṣàná bẹ́ẹ̀ bá fún ẹni tá a fún lọ́mọ tí ò ṣàná bí ìgbà tó ń tọ̀hún tí ò mú oore ni bẹ́ẹ̀ bá rẹni tó jẹ panla tí ò tayín irú ń tọ̀hún àbàràmù oore jẹ náà ni ṣùgbọ́n kẹ́mi àti mọ́bà àdàbàràmù oore jẹ lèmi ṣe ní ogún ìyanlá náà ló yẹ fọlọ́dùmarè Ọlọ́run ọba mi tí í ṣohun gbogbo lódùlódù lójoojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò tòní níbi tí a ti mọ mẹ́tò wá lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì sórí ètò lónìí ẹ̀mí ọmọ yín náà ni mò ń bẹ́ ń kalẹ̀ ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lè máa gbọ́ wa lórí tuning radio ẹ download tuning lórí play store àbí apple store ẹ search fún ìbílẹ̀ rédíò ẹ fọ́lọ̀ wa lórí ẹ máa gbọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa lórí péèjì wa ìbílẹ̀ rédíò UK bẹ́ẹ̀ tí ń wò wá lórí Facebook náà lẹ́mọ̀ wò wá lórí péèjì wa tí ẹ mọ̀ wò wá bákan náà lórí ètò náà láwa yìí ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kájọ gbádùn ètò tòní mọ̀ ń bọ̀ náà. bí yàrá rẹ̀ mú o padà mọ́ sí àpò lòfìtò ọmọdé ẹ̀ka wọn àgbáyé. bí alálàó ìwúlẹ̀ tó ìrìnà Buhari àpò lòfìtò ọmọdé àgbáyé. bí òkúrú dídé bẹ̀ pé lóhùn òdúrú wá àpò ọmọdé àgbáyé. tó bá ṣẹ́bi èbí ni o Àyìndé adé ìfọwọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀rọ̀ yìí tàbí ọ̀rọ̀ àpárá o kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ délé tó ń bọ̀ àpò olódìbò ọmọdé àgbáyé. mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà mo kí gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi pátá ti ń bẹ lórí ètò mo kí bàbá mi Prosper Michael wọ́n ní ẹkú ìrọ̀lẹ́ máa wẹ̀ síkú ètò olùwàgbàgbà fún wa wọ́n ní àwọn tí wọ́n fọwọ́ against human trafficking wọ́n ní àwọn fi kíkí wọn ránṣẹ́ Victor Ìbíkúnlé wọ́n ní àwọn náà ń ṣe ẹ̀lò ẹ̀ṣẹ̀ àdúpẹ́ Àdùgàní Òkọ́mọláfẹ́ mọ̀rọ̀wọ́ yí bàbá mi ẹ̀kúrọ̀lẹ́ wọ́n ní ẹ̀lò ìyá Ìbàdàn ìyá mi Olítọ̀ moríyìn ẹ̀ka alẹ́ wọ́n ní ẹ̀ka alẹ́ ìyá Ìbàdàn sìnkú ètò wọ́n ní Olúwa a máa fún yín ṣe àmì Adéwùmí Táíwò Olútọ́lá Ọláìyá ẹ
ṣeun ìyá mi happy new year ẹ̀kú ọjọ́ méjì ẹ̀kú ọjọ́ mẹ́ta ṣé dáadáa lẹ́yìn náà wà ṣàlàáfíà ni tèmi lọ́lúwa tèmi ẹ ṣé mo rọwọ́ yín wọ́n ní ẹ̀kú ètò mà ìyá mi olítọ̀ wọ́n ní there are interruption with network tó ọlọ́run ọba yóò bá wa mú dúró adéwùmí táíwò lọ́ládé olùsálà ọláyà wọ́n ní ẹ̀kú ètò mà olúwa máa fún yín ṣe wọ́n ní I truly miss ìbílẹ̀ radio and I'm happy to be here again today ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ Mariam Abidoye mo rí yín Samuel Adeleke mo rí yín ọjà sọ pé Olúmídé mo rí gbogbo yín pátápátá nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá báyìí náà bá ti ń wò ó ẹ máa bá ń share ẹ bá wa share ẹ bá wa invite àwọn ọ̀rẹ́ yín ìyá mi Ìyábọ̀ Adébọ̀jẹ̀ mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ìyá mi a kú òpin ọ̀sẹ̀ àná a sì tún kú ọ̀sẹ̀ tuntun òní lágbára Ọlọ́run ọ̀sẹ̀ owó ọ̀sẹ̀ ọmọ ọ̀sẹ̀ àìkú ti ṣe baálé ọ̀rọ̀ òun náà ni ó jẹ́ fún wa lágbára àṣẹ Èdùmàrè lórí ètò náà la wà yìí ó já sọ pé ẹ̀ṣẹ́ wọn ni ẹ̀kú àṣálẹ̀ ìyá Ìbàdàn ìyá mi Adéwùmí Táíwò wọn ní please ma can this interruption be fixed tó kò burú àwa àkànṣe sí ẹ ṣé gan ni mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá ẹ ṣé gan ni mo dúpẹ́. alágbàtà ìṣòro sáré ajá wa ò lálẹ́ ọkọ̀ alágbàlá àbíyájú Ìyábọ̀dé pẹ̀lú ọmọ lọ́rùn àtàrà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé abala mẹ́ta náà ni ètò yìí pín sí a ní abala ọ̀rọ̀ ìṣítí a sì ní abala ìdílé aláyọ̀ bẹ́ẹ̀ la ní abala àṣà lórí ètò yìí abala mẹ́tẹ̀ẹ̀ta náà lágbéyẹ̀wò lórí ètò lónìí àmọ́ mo fàsìkò yìí mo fi kí gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ òbí lónìí pátápátá gbogbo àwọn tí ń ṣọjọ́ òbí wọn lónìí mo kí yín o gbogbo ẹ̀yin ọmọ oṣù January ẹ̀yin tẹ́ ti ṣe ti yín bọ́yìn àtẹ̀yin tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àtẹ̀yin tó ń bọ̀ lẹ́yìn mo kí gbogbo yín pátápátá pé lágbára Ọlọ́run igba ọdún kan náà ní láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ ṣèyàwó tẹ́ ṣọjọ́ òbí tẹ́ fọmọ fọ́kọ tẹ́ fàyàwó fọmọ ní òpin ọ̀sẹ̀ tó kọjá gbogbo yín pátápátá náà ni mo kí lágbára Ọlọ́run ẹ̀ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ orin rẹ̀ báyìí náà ni ó mọ̀ jẹ́ tiwa láṣẹ Èdùmàrè mo kí gbogbo yín pátápátá báyìí ni mo kí gbogbo ẹ̀yà lájí bàbá lọ́jà látàárọ̀ pé ẹ̀kú ọ̀ṣẹ́ òní ẹ̀kú àtàárọ̀ abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣíra wa létí lónìí. Hello, ẹ káalẹ́. Hello. Tó. Abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣíra wa létí lórí ètò lónìí. Ohun tá fi ṣíra wa lórí ètò lónìí àti abala ìdílé aláyọ̀ àti abala àṣà mẹ́tẹ̀ẹ̀ta òun náà lágbéyẹ̀wò lórí ètò lónìí àmọ́ kí la fẹ́ fi ṣíra wa létí lónìí òun náà ni mo pè ní àfarawé kí là ń pè ní àfarawé báwo la ṣe lè ṣe àfarawé ọ̀nà mélòó ni àfarawé òun ló pín sí tá a bá fojú inú wò ó ọ̀nà méjì òun náà la lè pín àfarawé sí. Àfarawé a lè pín sí ọ̀nà tó dáa a sì lè pín sí ọ̀nà tí ò dáa ìyẹn nídàkejì. Àfarawé rèé ó jẹ́ nǹkan tí à ń kọ́ látara èèyàn ó jẹ́ ìwà tá à ń kọ́ látara àwọn èèyàn táwa náà wá ń kọ́ tá à ń wò ṣe. Èèyàn lè ṣàfarawé ohun tó dáa èèyàn sì lè ṣàfarawé ohun tó kù díẹ̀ káàtó. Oríṣiríṣi ọ̀nà la lè gbà láti lè ṣàfarawé. Ẹ rí àwọn ọmọ tá à ń bí yìí ẹ rí wípé púpọ̀ lára àwọn ọ̀wà tá à ń wù yálà bàbá ni tàbí ìyá àwọn ọmọ yìí wọn a máa ṣe àfarawé ohun tá à ń ṣe. Wọ́n lè ṣàfarawé ìwà tá à ń wù wọ́n lè ṣàfarawé ọ̀rọ̀ tá à ń sọ bẹ́ẹ̀ ni wọ́n lè ṣàfarawé ohunkóhun tá a bá ń ṣe ìyẹn lọ́nà tó dáa. Ọ̀nà
kejì sì tún rèé tó jẹ́ ìdàkejì rẹ̀ lọ́nà tó burú jáì òun ni wípé àwọn ọmọ yìí wọ́n tún lè ṣàfarawé nǹkan tí ó kù díẹ̀ káàtó lára òbí wọn. báyá tí òbí yálà ìyá tó bá jẹ́ ẹni tó máa ń jà. ẹ ṣeun ìyá mi ó lè sọ mo kà nǹkan tẹ́ ẹ sọ nẹ́tíwọ̀kì yẹn níbí báyìí ló ń dà wá láàmú nẹ́tíwọ̀kì yẹn ló ń dà wá láàmú níbí yìí nẹ́tíwọ̀kì yẹn ló ń dà wá láàmú màá wá àkànṣe sí ẹ dákun ẹ má bínú ẹ ní sùúrù fún wa. àfarawé oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà ṣe àfarawé àmọ́ àmọ́ nà níbẹ̀ lẹ́sẹsẹ àmọ́ nà bẹ́ẹ̀ lẹ́sẹsẹ tá a mọ̀ mú díẹ̀díẹ̀ mò ń bọ̀ ná. abẹ́lẹ̀ ọ̀rọ̀ ìṣítí wa níbẹ̀ náà lọ́wọ́ yìí tí wọ́n pè ní àfarawé. bọ́ọ̀ la ṣe lè ṣe àfarawé ó bẹ̀rẹ̀ látòrí àwa tá a jẹ́ òbí. ó bẹ̀rẹ̀ láti iléèwé nígbà tí ọmọ bá wà níléèwé tó lọ sílé ẹ̀kọ́. ó lè rí àwọn akẹgbẹ́ ẹ̀ ń bẹ̀ kó sì mọ ṣàfarawé oríṣiríṣi ìwà tó bá wù. ó lè jẹ́ níwà tó dáa tàbí léyìí tó kù díẹ̀ káàtó. ó sì lè ṣàfarawé nǹkan tó dáa lára àwọn akẹgbẹ́ ẹ̀. tọ́mọ bá wà níléèwé ó lè rí akẹgbẹ́ ẹ̀ tó jẹ́ wípé ó fojú sí ẹ̀kọ́ rẹ̀ dáadáa. ó lè rí ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ wípé ó fojú síwèé ẹ̀ tó sì ń ṣe dáadáa lẹ́nu ẹ̀kọ́ ẹ̀. ọmọ lè ṣàfarawé nǹkan báyìí. ọmọ náà sì ti lè ṣàfarawé kó má fojú sí ẹ̀kọ́ rẹ̀. tó jẹ́ wípé àwọn tó ń rìn kiri tó ń ṣe dẹ́pá tí wọn kì í lọ kíláàsì tó jẹ́ wípé wọn ò fojú sí ẹ̀kọ́ wọn. ọmọ lè bẹ̀rẹ̀ láti ibẹ̀ náà láti má fojú sí ẹ̀kọ́ tó ń ṣe. púpọ̀ tí wọ́n wà lọ́wọ́ àwa tá a jẹ́ òbí, lọ́wọ́ àwa tá a jẹ́ ìyá àti bàbá. Irú ìwà wo là ń wù nínú ilé? Irú ìṣe wo là ń ṣe lójú àwọn ọmọ wa? Torí pé nǹkan tá a bá ń ṣe lójú àwọn ọmọ yìí láti ilẹ̀, òun ni wọ́n máa kọ́ táwọn náà sì máa fi ṣèwàwù níta.
àwọn àfarawé báyìí wà tí àwọn ọmọ wa tí wọ́n lè ṣe. a sì tún ní àfarawé tó jẹ́ wípé ìyàwó ilé gan lè máa kọ́ látara àwọn ọ̀rẹ́ tó ń gbọ́ tún máa kọ́ látara àwọn ọ̀rẹ́ ń ta. ìyàwó tó ti ń dáná oúnjẹ fọ́kọ rẹ̀ lásìkò, ìyàwó tó ti ń ṣe déédéé, tó ń tọ́jú ilé, tó ń tọ́jú ọmọ. àmọ́ nígbà tó bá ti di wípé ó ti ń kẹ́gbẹ́ tàbó ti ń kú ọ̀rẹ́, òun náà lè máa wá wò wípé ẹgbẹ́ kí lọkọ ṣe, ẹ dákun o, òun ò lè wá jẹ́ kọ́kọ́ kan wá ba ayé òun jẹ́ sínú ilé. yóò bẹ̀rẹ̀ sí ní rìn àwọn ìrìn tí ò tọ́. púpọ̀ eléyìí ó fà á tí obìnrin míì rèé tó fi pàdánù ilé ẹ̀. eléyìí ó fà á tó jẹ́ wípé obìnrin míì rèé ó fi sọ ibùjókòó rẹ̀ nù torí pé àìlè mójú kúrò àti àwọn àfarawé ìwà tí ò dáa tó lọ ń kọ́. baálé ilé míì náà sì wà tó jẹ́ wípé àwọn ọ̀rẹ́ àfarawé ọ̀rẹ́ lòun náà ń ṣe. àwọn ọ̀rẹ́ mi àní àrèwádìí ìjókòó sínú ilé wa àtìyàwó ẹ̀ kàn jókòó ni ò kì í jáde, wọn náà máa bọ̀ ní kílọ̀bù jàre, wá ìwọ náà wá tó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ yà kó o fi gò kan tilẹ̀. ẹni tí òun fi ìgò kan tilẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé gbogbo fàájì tó bá fẹ́ ṣe inú ilé ẹ̀ ló ti ń ṣe é. àmọ́ nígbà tó bá ti ń sọ fún pé èwo ni kó o kú òun bí iṣẹ́ kó o lọ nú ilé, ìwọ náà máa bọ̀ wá ṣe fàájì, bá ti fi ìgò kan tilẹ̀ wá dẹ̀ máa lọ lé. níbi tó bá ti ń fi ìgò kan tilẹ̀ ibẹ̀ ni ó ti mọ̀ di méjì ni ó ti di mẹ́ta. ibẹ̀ ni ó ti di wípé kódà ọ̀sán ọjọ́ báyìí ni ó mọ̀ wọlé ká má pé lóru. àwọn aago ńláńlá láwọn aago kéékèèké ìnìbalẹ̀ ni ó mọ̀ wọlé. àfarawé náà fa eléyìí tó jẹ́ wípé ó ń ṣì ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá, ó ń ṣì wá lọ́nà tí ò jẹ́ ká tètè débi ayọ̀ wa tó ń gbọ́n eré dànù lọ́wọ́ ẹlòmíì. irú àfarawé wo lèmi àti yín ṣe tó ń kó bá wa? irú àfarawé wo lèmi àti yín ṣe tá a lérò wípé tó bóyá ó ń tọ́ wa sọ́nà àbò mú ìlọsíwájú bá ìgbésí ayé wa? àìmọye nínú ìjọ Ọlọ́run, ẹ wo nínú ìjọ Ọlọ́run nínú chọ́ọ̀chì tá ń lọ nínú mọ́ṣáláṣí náà, ọ̀pọ̀lọpọ̀ ló máa lọ chọ́ọ̀chì tó jẹ́ wípé ti ń lọ ń gbàdúrà tẹ́lẹ̀. àwọn nígbà tó bá débẹ̀ náà tó náà ti ń rí wọn bá ó ga ìyá alágbájá ló ń wọlé yìí. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ṣe bó ti mẹ́lẹ́wọ̀ aṣàpọ̀n. ìyá alágbájá tí wọ́n rí tó wà ọrùn, ó mọ irú iṣẹ́ tó ń ṣe, ò mọ ibi tó ti rówó ẹ. ṣùgbọ́n torí pé ìwọ gan fúnra rẹ ìwọ náà fẹ́ ṣàfarawé, ìwọ náà wá bẹ̀rẹ̀ sí ní bọ́sítà, wà á bẹ̀rẹ̀ sí ní jẹ gbèsè. bó ní gbèsè ṣe ń wá lọ́tún ń lọ ní gbèsè ó mọ wá níwájú torí pé I got to belong. èmi náà fẹ́ wà ń bẹ̀, èmi náà fẹ́ já sójú ẹ̀, mo fẹ́ kí èmi náà wọlé kọ́mọ̀ pé mi náà ni mo wọlé. ara àwọn àfarawé tí ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń ṣe rèé tó sì ń fa ìkùnà tó ń fa ìdààmú sínú ayé wa. àwọn wọlé yìí bá rìn ẹ ṣeun ìyá mi ẹbí mo kí yín òun ní happy new week ìyá Ìbàdàn ẹ ṣé mo dúpẹ́. ọmọ tí wọ́n yọ ayọ̀ akínsàn ìyá wọn ní ẹkú iṣẹ́ wà ìyá Ìbàdàn wọn níbẹ̀ ni Olúwa ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi. tẹ́yìn náà bá ti wò wá ẹ mọ bá wa ṣíà fídíò yìí, ẹ bá wa ṣíà rẹ̀, ẹ invite àwọn ọ̀rẹ́ yín káwọn náà rèé kán darapọ̀ mọ́ wa lórí ètò yìí kájọ jẹ̀gbádùn ètò tòní. kí ni nǹkan táwa ṣe? àfarawé wo làwa ṣe tó kó bá wa? àfarawé wo làwa ṣe tó fa ìdààmú sí ní àjọ wa? ǹjẹ́ àfarawé táwa ń ṣe ṣó wúlò fún ìgbésí ayé wa? ṣó mú lọ síwájú bá ìrìn àjò wa àbí ó fà wá sẹ́yìn? àfarawé wo làwa ń ṣe ṣó mú ìtẹ̀síwájú bá wa ni? ẹ jẹ́ á jókòó
ìdààmú sí ayé àwọn ọmọ wa lónìí. ọmọ tí ò rìnrìn kùnrin tẹ́lẹ̀, ọmọ tó jẹ́ pé tẹ́ ẹ bá ti bá wíwá ìlọ́wọ́ kan náà ni ó ti gbọ́ ti yín. òun náà ti wá di ọmọ tó jẹ́ pé agbára káká báyìí lẹ́ẹ̀mọ́ fi bá sọ̀rọ̀, agbára káká báyìí òun lẹ́ẹ̀ fi bá wí kó tó tẹ̀lé nǹkan tẹ̀ ń sọ. ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ jáde yẹ̀wò, àfarawéwo làwa ń ṣe, ṣó mú ìlọsíwájú àti ìtẹ̀síwájú, ṣó mú bá ìrìn àjò ayé wa. kí ni nǹkan táwa ń ṣe? àfarawéwo làwa ń ṣe tá a lérò wípé ó ń fa ìdààmú sínú ayé wa, sínú àjò wa. ẹ jẹ́ káwa náà jókòó lónìí ká pé àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa pé ṣé bí ìṣe náà bá lọ rèé. ìwà táwa wù tá a lérò pé wà yìí ó kù díẹ̀ káàtó, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìwọ oníwà là ń wù tí kì í ṣe wa torí pé àfarawé òun náà là ń ṣe. ẹ jẹ́ ká gbé yẹ̀wò. àfarawé òun náà ni mo pe ọ̀rọ̀ ìṣítí tòní. àfarawé òun ni mo pe ọ̀rọ̀ ìṣítí tòní pé irú àfarawé wo làwa ń ṣe tó mú ìlọsíwájú bá wa ni àbí ó ń fà wá sẹ́yìn. pàápàá àwọn tá a bá ti wá jẹ́ ìyáálé ilé tàbí baálé ilé tá a ti ń ṣàbíyamọ, a gbọ́dọ̀ mọ orí ìwà táwọn wù lọ́dọ̀ àwọn ọmọ wa lójú wọn. àwọn abájẹ́ ilé tó jẹ́ wípé ìjà làwọn máa ń jà bí káwọn àlù ìyàwó wa bí ẹni fẹ́ kú, àlù bí bàrà. ẹ̀wọ̀n fún gbogbo nǹkan báyìí náà làwọn wọn mọ̀ wò ó. báwọn náà sì ṣe ń wò ó, wọ́n mọ̀ rò pé ìtẹ̀ ń ṣe náà ló dáa. ọmọ mi náà yóò mọ kọ́ ṣe lára bàbá ẹ̀, ọmọ mi yóò mọ kọ́ ṣe lára àyá ẹ̀ láti fi hùwà. ẹ jẹ́ ká ronú wa, ẹ jẹ́ ká rò ó, ká wo orú ìwà tá à ń wù, àwọn ẹgbẹ́ tá à ń kó, ọ̀rẹ́ tá à ń kó, àwọn tá à ń bá ṣe, àwọn tá à ń bá rìnrìn, àwọn tá à ń bá dòwò pọ̀. ẹ jẹ́ ká wò ó wípé ṣé wọn ò mọ kó bá wa, ṣé wọn ò mọ fa ìrìn àjò wa sẹ́yìn. ṣé ọ̀rẹ́ tó máa sọ fáwa wípé ọ̀rẹ́ mi o wọ́n ń tajà kan ní Dubai, ó yá jẹ́ kájọ lọ rà á ká fi ṣòwò bóyá ọ̀rẹ́ lórí ẹ̀. ṣérú àfarawé bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ni? ṣé ọ̀rẹ́ tí ó pè yín pé ọ̀rẹ́ mi jẹ́ káwa náà lọ sọ mí ti kinní síbì kan, wọ́n ní wọ́n fún wọn ní kọ́ńtíráàtì ń bẹ̀. ṣérú ọ̀rẹ́ àfarawé bẹ́ẹ̀ ṣe lẹ́yìn náà ṣe? ẹ jẹ́ ká gbé yẹ̀wò. oríṣiríṣi àfarawé òun náà ló wà. ẹ má jẹ́ ká ṣe àfarawé tí ò dáa. ẹni tí kì í jà, tó já wípé ọ̀rẹ́ tó já wípé ìjà ní bí orò látàárọ̀ títí dalẹ́, tí ìwọ náà wá wò wípé ìjà ló lérè, gbẹgbẹ́ bí kátà àbá tí ìjà a lè gba nǹkan kan ń bẹ̀. ẹ̀jẹ̀ àròwò, ṣé àfarawé yìí kọ́ nìwọ náà ń ṣe? ìjà tó ti wá ń jà, ẹ̀wù tó ti gbé wọ̀, ṣé kò mọ wá yọlẹ̀, ṣé kò mọ fa ìdààmú? àfarawé ẹ jẹ́ ká gbé yẹ̀wò pé irú àfarawé wo ó lè mi àti yín ṣe. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ètò nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lọ́wọ́ yìí. ẹlẹ́gbẹ̀ẹ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá àbàdàn náà ní ibẹ̀ lórí ètò. ẹ máa bá bẹ́tò bọ̀ náà, mọ̀ bá bẹ́tò bọ̀, ẹ má bínú sí wa, ẹ dákun ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ tẹ̀sí gbọ́ wa nínú ilé, ẹ má bínú sí wa. mo ní gbogbo yín pátápátá tẹ́ ń gbọ́ wa lórí ètò ilé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lọ́wọ́ yìí. ẹ má bínú sí wa pẹ̀lú nẹ́tíwọ̀kì wa, ọlọ́run ọba yóò bá wa mú dúró. ṣé mo dúpẹ́.
ṣé lèmi àti ṣó là ń ṣe ẹ dákun ẹ jẹ́ àgbéyẹ̀wò ẹ jẹ́ ká rọbí tá a ti wọ ẹ jẹ́ ká rọbí tá a dé ẹ tí wọ́n jẹ́ ká rọbí tá a lọ ẹ jẹ́ ká wo àwọn ọmọ tá à ń bí sílẹ̀ wípé lára nǹkan tá à ń ṣe lára àwọ̀ tá à ń wù náà ni àwọn ọmọ yìí òun ni wọ́n ń wò tí wọ́n sì ń kọ́ṣe tí wọ́n sì ṣe àfarawé rẹ̀. Nínú ẹbí nínú mọ̀lẹ́bí ó náà ní abala kejì lórí ètò yìí tí a mọ̀ gbéyẹ̀wò kí ni mo gbé wá lónìí kí la fẹ́ gbé wá tá a fẹ́ sọ̀rọ̀ èlò lórí kí la gbé wá sórí ètò lónìí tó eléyìí ó tún gẹ́gẹ́ ó tún latọ́ bọ́gi àjọ gbádùn ẹ̀ lórí ètò lónìí tí gbogbo náà sì rèé tààjọ fi ọgbọ́n inú tí a sì jọ fi gbéyẹ̀wò lórí ètò yìí ẹ̀yin náà bá ń pa àwọn èèyàn yín sórí ètò ẹni ọ̀sùn ẹ̀ bá ń jíyàn dìde ẹni tí ń bẹ̀lẹ́ kùlé ẹ̀pìn ọ́ wọlé wípé tó ètò bá bẹ ètò ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ó ti ń bẹ lórí ètò báyìí ìyẹn nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò bẹ́ẹ̀ náà bá ti wò ó ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ share rẹ̀ ẹ bá wa pa àwọn èèyàn sórí ètò pé kájọ gbádùn ètò tòní nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí. Kọ́lì Israel mo rí yín o ẹ ṣeun ẹ ṣe ẹkú gbogbo ìgbà ẹkú ìfẹ́. Tó bá jẹ́ ti lónìí bí mo rí lù máa sábà. Má gbẹ́sẹ̀ bọ̀rọ̀ kì lálá máa máa jó rọ̀yìn rọ̀yìn. Má gbẹ́sẹ̀ bọ̀rọ̀ kì lálá máa máa jó rọ̀yìn rọ̀yìn. Má tẹ́ tábìlì ohun jíjẹ máa máa jó rọ̀yìn rọ̀yìn. Kọ́lá ní pé a lọ sí abala ìdílé aláyọ̀ tí a bá wojú aago yín aago 8 iná ló ti kù ìṣẹ́jú mọ́kànlá ló ti kù ìṣẹ́jú 15 nílé iṣẹ́ wa aago 8 náà ló kù ìṣẹ́jú 15 lábala ọ̀rọ̀ ìṣítí tí mo pè ní àfarawé ọ̀nà wo lèèyàn tún lè gbà láti ti fi ṣe àfarawé ọ̀nà wo lẹ̀dá tún gbà láti ti fi kọ́ àfarawé yàtọ̀ sí wípé àwọn ọmọ ń kọ́ lára òbí àwọn ọmọ ń kọ́ nílé ìwé àbí a sì ń kọ́ lára ọ̀rẹ́ à ń kọ́ nínú ìjọ àwọn ọ̀nà wo ni àwa èèyàn tún máa ń gbà láti ti fi ṣe àfarawé yálà lọ́nà tó dáa ni tàbí tó kù díẹ̀ káàtó lọ́nà tó dáa ni tàbí tó kù díẹ̀ káàtó ẹ dákun ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ náà bá ní gbólóhùn kan méjì tẹ́ ẹ fẹ́ fi sí ẹ̀yin náà ẹ lè bá wa fi ṣọwọ́ á kà á síta fún àwọn èèyàn wa tí àwọn náà ó sì gbọ́ ọ̀nà wo làwọn èèyàn tún gbà láti fi ṣe àfarawé yálà lọ́nà tó dáa ni tàbí ọ̀nà tó kù díẹ̀ káàtó ọ̀nà wo làwọn èèyàn tún gbà láti ti ṣe àfarawé ẹ dákun ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà ẹ bá ń fi sí ẹ bá ń já sí lórí ètò kí kájọ fọgbọ́n kọ́gbọ́n kájọ fikùnlukùn lórí ètò lónìí ọ̀nà wo lẹ̀dá náà tún gbà láti fi ṣe àfarawé àti sọ nípa ti iléèwé àti sọ lọ́nà ti iléèwé táwọn ọmọ wa tí wọ́n bá ń kọ́ níléèwé àti sọ nípa ti bóyá nílé ìjọsìn ni bóyá ní mọ́ṣáláṣí ni àti sọ lára bàbá àti lára ìyá tí àwọn èèyàn tí wọ́n ti ń kọ́ àwọn oríṣiríṣi àwọn ìwà tá a ti ń ṣe àwọn àfarawé ọ̀nà wo òun
làwọn ẹ̀dá tí wọ́n gbà láti ti ṣe àfarawé bóyá lọ́nà tó dáa ni o àbí tó kù díẹ̀ káàtó kí làwọn nǹkan téèyàn lè ṣe àfarawé rẹ̀ bẹ́ẹ̀ náà bá bẹ́ni dáṣẹ́ ẹ dákun ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín sójú òpó àká ẹ sì lè pè wọlé sí studio number wa ọ̀nà wo làwọn èèyàn tún gbà láti fi ṣe àfarawé torí tẹ́ ẹ bá rẹ́ lòmíì ẹ̀rẹ́ lómi tẹ́ ti mọ̀ bóyá tẹ́ ti ríra láti bí ọdún bíi 10 àbí láti bí 20 ọdún ìgbà tẹ́ ẹ bá fi padà rí onítọ̀hún ẹ rí wípé àyípadà ti dé bá ẹ rí wípé àwọn nǹkan kan ti yàtọ̀ lára rẹ̀ tẹ́mọ̀ wá wò pé ṣé lágbájá náà rèé ṣé tàmọ̀dù náà rèé tẹ́yìn gbọ́mọ̀ á wò lórí yín pé níbo ni lágbájá ti rí wà yìí níbo ló ti kó wà yìí ẹni tí mo mọ̀ kì í ṣe báyìí tẹ́lẹ̀ ẹni tí mo mọ̀ kì í hùwà báyìí tẹ́lẹ̀ àwọn ọ̀nà wo lẹ̀dá fi ń gbà ṣe àfarawé yálà lọ́nà tó dáa ni tàbí tó kù díẹ̀ káàtó ẹ̀yin náà ẹ bá ń dá sí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká síta èṣe. mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ọ̀nà wo là ń gbà láti ṣe àfarawé ọ̀nà wo làwọn ẹ̀dá mọ̀ gbà láti fi ṣe àfarawé bóyá yóò lọ́nà tó dá ní o tàbí tó kù díẹ̀ káàtó ẹ dákun àwọn ọ̀nà wo náà lẹ́yìn náà tún mọ̀ sí àwọn èèyàn gbà fi ṣàfarawé ẹlòmí ò tiẹ̀ mọ báyìí rìn onímọ̀ àgbà tó jẹ́ wípé yóò ti mọ orí ìwà ẹni tó ń bá rìn tàbí tó ń bá ṣe báwo èèyàn bá wá sọ fún pẹ́lẹ́pẹ́lẹ́ òun ṣe báyìí yóò máa lóun ò ṣe bẹ́ẹ̀ o báwo èèyàn bá wá sọ fún pẹ́lẹ́pẹ́lẹ́ òun ṣe báyìí á lóun ò ṣe bẹ́ẹ̀ tàmọ̀ òun ṣe bẹ́ẹ̀ á lóun ò ṣe bẹ́ẹ̀ o òun ò wá níwá o ìwà òun lòun wú o òun ò wá báyìí òun ò ṣe gbá ṣùgbọ́n ó ti jẹ́ pé òun fúnra rẹ̀ ò ní ní ìfura tí ò sì ní ní àkíyèsí ọ̀nà wo la tún gbà láti ti fi ṣe àfarawé bóyá lọ́nà tó dáa ni tàbí tó tún kù díẹ̀ káàtó bóyá èyí náà ní gbọ́dọ̀ kan tẹ̀ fẹ́ máa fi sí lórí ètò bàbá mi àti ìdàbíọ́lá orí yín ò ẹ̀ṣẹ́ àwọn ọ̀nà wo lẹ̀dá tún gbà láti fi ṣe àfarawé bóyá yálà lọ́nà tó dáa ni tàbí tó kù díẹ̀ káàtó ẹ̀ẹ́dẹ́yìn náà bá rò sí ẹ bá fi ṣọwọ́ àáká síta ẹ jẹ́ kí n sáré lé òkè lọ́nà kí n sáré polówó ọjà.
ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín, ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization kan tó ti gbẹ̀gbẹ́ fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin ti òsì nìkan abẹ́tẹ̀ tí kò gbogbo lè ṣe fẹ́ ṣe ìnáwó yín. Ẹ má ní kànmọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nínú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n bẹ̀ ní kalẹ̀ fún yín. Wọ́n bá yín fún gbogbo ayẹyẹ yín. Wọ́n bá yín fún MC, alága ni, olórin ni, children entertainer ni, wọ́n bẹ̀rẹ̀ pátápátá ní ìbẹ̀ lọ́dọ̀ àwọn olùṣiṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín. Ẹ ní pé wọ́n lò ní kò sí ibi tí ọwọ́ ṣàyẹ̀wò jẹ́. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 179 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ̀lé wọ́n sí tàbí kẹ́lẹ́ sí ìmẹ̀lì wọn lọ́yọ́7@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí ẹ̀pẹ̀ wọ́n lónìí gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí. Ìrọ̀rùn ló bá dé. Ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization. Ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn bẹ̀rẹ̀ pẹ̀lú lónìí kẹ̀sì rí pé gbogbo olúwa. Hello, my people. What you are listening to is Ìjìnlẹ̀ Radio. Ìjìnlẹ̀ Radio. Now you be Baba. Bàbá lóye, bàbá mi dáwà lóhùn Olúwa.
rere. ọ̀nà ni màá náà bẹ̀ lónìí lórí ètò yìí. mo fẹ́ kéyìn náà wà kan fìdílé kankan tó gbẹ́nu abala yìí, ìyẹn abala ìdílé aláyọ̀. ọ̀nà ni abala kejì ní orí ètò yìí. bẹ́ẹ̀ bá ń gbọ́ mi dáadáa ẹ dákun ẹ jẹ́ mọ̀, tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa ẹ jẹ́ mọ̀, ẹ dákun ayé ètò mi. tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa kó tó di wípé màá sọ ọ̀rọ̀ tí a gbé wá yìí. tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀. tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa ẹ jẹ́ mọ̀, ẹ dákun. tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ẹ wà nínú ilé, tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa. ìyá mi Ìyábọ̀ Adépọ̀jẹ̀ wọ́n ní òdodo ọ̀rọ̀, wọ́n ní ìjà òdọ́là. Prosper Michael wọ́n ní network is somehow today. àwọn nǹkan tó ṣe network yẹn ẹ dákun. Azeez Abiola ẹ̀ṣẹ́ ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rọwọ́ yín. Aminu Ibrahim Ọláìwọlá wọ́n ní inú mi dùn o lásà yìí o ìyá Ìbàdàn Ọlọ́run á máa fún wa ṣe àmì. wọ́n nínú àwọn dùn lọ́sẹ̀ yìí. ẹ ṣeun Aminu Ibrahim Ọláìwọlá. ẹ dákun ṣe ń gbọ́ mi dáadáa nílé kó tó di pé a sọ nǹkan tá a gbé wá sórí ètò lónìí. ẹ ṣe ń gbọ́ mi dáadáa ẹ dákun. ṣé ẹ ń gbọ́ mi dáadáa? àwọn tá a wà lórí Facebook ẹ dákun ṣé ẹ ń gbọ́ mi? ẹ jọ̀ọ́ ṣé ẹ ń gbọ́ mi? ṣé ẹ ń gbọ́ mi lórí ètò yìí? ẹ dákun mi sí ìrẹ́nì kankan kí wọ́n dáhùn. ìyá mi Tèmilolúwa wọ́n ní òdodo ọ̀rọ̀. ẹ jọ̀ọ́ ṣé ẹ ń gbọ́ mi dáadáa? ẹ jọ̀ọ́ ṣé ẹ ń gbọ́ mi dáadáa